Ẹ kú ojúmọ́ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Kíní kan ló ṣe mí kàyéfì tí mo rí láàárọ̀ yìí, ó ṣeéṣe kẹ́yìn náà ti rí kẹ́ ẹ má kà kún. Mo rí kíní yẹn pé orílẹ̀-èdè Lárúbáwá Saudi Arabia wọ́n ń pa owó tó tó $24 billion fún tourism revenue wọn, tó jẹ́ pé èyí tó pọ̀ jù bẹ̀ tó jẹ́ pé èyí tó pọ̀ jù bẹ̀ níbi owó alálàájì àti owó múra ni. Ẹlẹ́ẹ̀kejì, Israeli tourism revenue tàwọn náà wọ́n pa $6 billion lọ́dún, tó jẹ́ pé owó àwọn tí wọ́n wá sí Jerusalem ni. Ẹ̀sìn méjì àgbàgbé pé Israel wọn èsè Christian o, Jew ni wọn o. Ẹ̀kejì nù. Ẹlẹ́ẹ̀kẹta ó ní Iran. Àwọn Iran tourism revenue tàwọn náà $6 billion táwọn náà fi gbàgbà pẹ̀lú Israel lọ́dún. Wọ́n rí i pé ibi Mashhad táwọn èèyàn máa ń lọ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, táwọn èèyàn máa ń lọ ọ́fíìsì tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, ibẹ̀ ni wọ́n ti ń rí owó yẹn. Senegal ńlẹ̀ẹ́lẹ̀ l'Áfíríkà ń bì lásán wọ́n ń pa $833 million fún tourism revenue wọn. Wọ́n discover wípé owó yẹn níbi àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Sheikh Ibrahim Niass lágbàáyé tí wọ́n ń wá fíṣítì ibẹ̀ yẹn ni wọ́n ti ń generate owó yìí. Àyàn lọ láti Nàìjíríà, wọ́n lọ láti ilẹ̀ adúláwọ̀ ń bí gan tó jẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ dákun, ilẹ̀ Yorùbá ti wá ń bí ta wá ní oríṣiríṣi àwọn kan tó jẹ́ tourism center oríṣiríṣi tá a ní. Èló ni ìjọba wa ń pa látara rẹ̀? Tourism center wa àwọn àǹfààní wo là ń rí ń bẹ̀? Ẹ̀rìnjẹ̀ṣà waterfall ń bẹ ńbẹ̀, Ìkangùsí ń bẹ ńbẹ̀, oríṣiríṣi àwọn àyè wà nílé Ifẹ̀ ń bẹ yẹn. Ní Èkìtì ń bẹ ńbẹ̀, kí ló kọ bí báyìí, Ogun State Olúmọ rock ń bẹ ńbẹ̀. Àwọn kan wà tí wọn ò rí rí, kò sí nǹkan ń bẹ. Ṣé rí èyí tó kàn tó bá gba nǹkan ẹ̀ jẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé gbòòrò ọ̀rọ̀ tó wà mẹ́ni pé Mẹ́kà tẹ̀ ń wò yẹn ẹni tí èsì Muslim ń lọ síbẹ̀, ó ń lọ síbẹ̀, ẹlòmíín lọ bẹ̀ láti lọ wò kí ló wà ń bẹ̀ gan. Jerusalem Mùsùlùmí ń lọ síbẹ̀ láti lọ wò kí ló wà ń bẹ̀ gan. Bákan náà Mashhad tẹ̀wọ̀n àwọn Iran yẹn oríṣi yẹn ní lọ bẹ̀. Senegal lè decide láti lọ síbẹ̀ pé ẹ fẹ́ lọ visit àwọn àyè wọn tán ní ó jẹ́ tourism center wọn bẹ̀. Nobody will challenge you, kò sẹ́ni tí ó mú yín sí. Bákan náà ẹ jẹ́ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká sí àwọn tourism center tiwa náà lẹ̀ kíjọba ràn wá lọ́wọ́, pàápàá jùlọ àwọn tá a dì mú, àwọn tí wọ́n dibẹ̀ mú, pàápàá jùlọ àwọn tí wọ́n dibẹ̀ mú tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí traditionalist oníṣẹ̀ṣe tí wọ́n di àwọn àyè yẹn mú. Ẹ jẹ́ ká súnmọ́ ìjọba kíjọba ràn wá lọ́wọ́, kíjọba wa kéde ẹ̀fà yé, káwọn náà máa wá kán wá. Tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe nìkan náà lè fẹ́ kó máa wá, ẹ jẹ́ kó oníṣẹ̀ṣe àgbáyé kí wọ́n máa wá síbẹ̀, kó lè máa jẹ́ àǹfààní fún ètò ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá náà. Ilẹ̀ Yorùbá ti lọ sẹ́yìn pọ̀ jù látàrí gbogbo àwọn nǹkan náà dẹ̀ ni. Ṣùgbọ́n ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀sìn àti fi oríṣi àti fi dá wàhálà lẹ̀ tọ́pọ̀ gan. Mùsùlùmí lè mi mo ṣe wà yìí, mo lè má lè dá àwọn àyè kan bẹ̀ o, ṣùgbọ́n àwọn tí wọ́n bá lè dé bẹ́ẹ̀ jẹ́ wọ́n máa wá kí wọ́n wá síbẹ̀ kó máa jẹ́ ọrọ̀ ajé fún orílẹ̀-èdè. Israel ní ìsìn Júù làwọn tó pọ̀ ń bẹ, Júù ní káwá pé majority wọn Júù ni. Christian làwọn tó dẹ̀ ń lọ sí Jerusalem. Ẹ̀yin ọmọ ìyá mi ojúlówó ọmọ Yorùbá, ẹ jẹ́ á mọ̀ ń tà ń ṣe, ẹ jẹ́ á mọ̀ ń tà ń ṣe. Ẹ jẹ́ kójú wó ṣe kí ni kójú wó là àti ríran.